kí nàìjíríà ọ̀sá dákun abẹ̀yìn ni ẹ dákun ẹ̀yin nàìjíríà ẹ má dá sí o ẹ jẹ́ amútẹ́sùbá nígbà tí ẹ̀ ní mọ̀ àwọn ara yín pílẹ̀nì mélòó la ní lẹ́yìn pílẹ̀nì tí bàbá wa Tinubu ń gùn ẹ tó kàwé tó sẹ́kù ìbẹ̀rù ọlọ́run ni ò sí báwọn tí ń rúru nàìjíríà ẹ wo àwọn ìlú tí wọ́n ń jagun lọ́wọ́ nísìn wọ́n ba nǹkan jẹ́ lọ nísìn náà yìí ọlọ́run ni kó tètè bá wa paná ogun tí wọ́n ń jà àwọn Amẹ́ríkà Israel pẹ̀lú Iran yìí ẹlòmíì ọ̀dá nǹkan kan mà yọ̀ọ́ bá dogun náà ni kó dogun ní yé tí bọ́ǹbù ó dùn gbà tọmọ ọmọ pé màmá mi ẹsẹ̀ méjèèjì ọmọ ti gé màmá mi ìyá ó sì ní dúró yóò mọ sálọ ni ogun èèyàn fọ́n ká nígbà wọn ju ògúlù túbọ̀ lẹ̀ wọ́n wá ń gbé bí ọba dogun náà ni kó dogun gan kí ni ń ṣẹlẹ̀ gan ọlọ́run wọlé Ramadan yìí mọ́sàbá wa ruwọ́ ogun tó ń jà yìí. amiina. wọ́n láwọn kankan tí wọ́n bá jù ú gbogbo bí atẹ́gùn ẹ̀ bá fẹ́ dé èèyàn mọ̀ gbẹni ọlọ́mọdé ọjà pé ọlọ́mọdé ọjà sí pé third world war lọ́sẹ̀ olùfẹsẹ̀ lè ogun àgbáyé ẹlẹ́kẹta kọ́lọ́hún ṣàánú wa ni kọ́ wọlé àwọn ọmọ wẹrẹ tí ń bẹ láàrin wa yìí mọ́sá pẹ̀tù sí wọn lọ́kàn ọlọ́run wọ́n ń bọ́ǹbù gbogbo nǹkan nísìnyí wọ́n ń ba nǹkan jẹ́ lọ nísìnyí náà yìí. Amẹ́ríkà sì gbọ́n kò múlẹ̀ ti Ìránì ibi tí Amẹ́ríkà wà sí Ìránì ní tí wọ́n jù tí ó lọ Amẹ́ríkà nǹkan náà lágbára àmọ́ gbogbo military base ẹ̀ bí àwọn Bahrain Saudi nǹkankan níbẹ̀ làwọn ju nǹkan sí níbẹ̀ làwọn Ìránì ni wọ́n ju nǹkan sí. Amẹ́ríkà jìnnà gan kẹwàá bọ̀ tọ́ lọ́hùn ni yóò máa sọ̀rọ̀ ẹ̀ nígbọ́n tí ń wí. àgbákò ni ọmọkùnrin baba Amẹ́ríkà ni Ọlọ́run kọ́ wọlé ìṣirò ara rẹ̀ dákun bá wa pẹ̀tù sí wọn lọ́kàn. amiina. májògùn yóò dogun àgbáyé ẹlẹ́kẹta Ọlọ́run abẹ́rẹ́. amiina. gbogbo tí wọ́n máa jù ní àdánwò ni atẹ́gùn ní í ṣe ń fẹ́ atẹ́gùn ní í ṣe ń gbé gbogbo ni ẹni wọ́n bá fà sí mú báyìí pé wọ́n sì máa gbẹ. kótó kanrú yìí ni Ọlọ́run bá wa pẹ̀tù sí wọn lọ́kàn kí wọ́n yanjú ẹ̀. amiina. Amẹ́ríkà àwọn èsè Islam àwọn díẹ̀ nù wọn nígbà Islam Ìránì gbogbo wọn yẹn mùsùlùmí ni wọn bàbá tí wọn pa ni wọn fẹẹ dáàbò bò pé kakuku gbé kú kálọ gbé pamọ́ ó ní gbà tẹ bá wá gbé òun 90 million Ìránì àtọ́sẹ́kù bóòní kó wọn ṣe wọn 90 million ń jà fáwọn ọmọlẹ́yìn ẹ̀ ẹ̀yin tí wá sẹ́ jà fún wa kí Nàìjíríà ọ̀sá dákun abẹ̀yìn ni ẹ dákun ẹ̀yin Nàìjíríà ẹ má dá sí o ẹjẹ amútẹsùbá nígbà tí ẹ ní mọ àwọn ara yín pílẹ̀nì mélòó la ní lẹ́yìn pílẹ̀nì tí bàbá wa Tinubu ń gùn ẹ tó kàwé tó sẹ́kù àtúwá ní nǹkan ìjà kankan wọ́n ń jù báyìí yọ wọlé wa ni ṣé báwọn tí ẹ ní kankan ti ń dá padà tí wọ́n ń bọ́ǹbù mí lójú sánmà ipe òní wọnú ìlú wa Nàìjíríà ò ní kankan a máa ní olè àmọ́ owó jí kó owó tó yẹ kí wọ́n fi tọ́jú ìlú wa kí náà má ṣẹ́jú má kí kankan má ṣe má ká má gbádùn gbèsè ayé wa àpò àwọn kan ní ń bọ́ sí a ní yìí hùn èmi ọmọ pé orílẹ̀-èdè máa jẹ ọlọ́pàá lówó Nàìjíríà nọ́mbà 1 ká jẹ ọlọ́pàá lówó èló lẹ̀ ń fún wọn àwọn ọlọ́pàá kọ̀ọ̀kan tẹ́ ẹ̀ rí ni kò sí èyí tí ń gba 2 million sálárì èló lẹ̀ ń fún wọn tá a tún jẹ wọn lówó àwọn ọmọ ọlọ́mọ àwọn náà gbọ́n nígbà àwọn ti di pé ẹ̀kúkú ń ṣe àwọn bó ti wù yín ni báwọn kan bá dúró ní òpó ní ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ tún báwọn kan bẹ̀ òpó ní ẹlẹ́ẹ̀kẹfà bọ́ọ̀ báyìí ti débẹ̀ tó wà ń pẹ́ yes bí wọ́n bá ti ń sí save pé kí all the document is na who dey ask you paper abeg bring money